خير جليل من مواهبه من حازه فليلازم شكر رحمنا لا تحسدها يا أخي من كان ذا أدب به رئيس ملك صار شيطانا يا لآدم دوما شكر نعمته كهل داودنا ألهم تبيانا على وقت ما ضاق وادم شالك على وقت ما ضاق وادم سوادوبا أوبوا سوادو لوغو كوادم إلادو على وقت ما ضاق وادم سوادوبا أسوادني أبي سورة láwùjọ كوادم إلوا على وقت ما ضاق وادم سوادوبا àwọn tọ́rọ̀ pa ò lè tẹ́wọ́ kan كوادم sọ̀wádọ́mọre. على وقت ما ضاق وادم سوادوبا bá a ṣe ń kọ́lé là á ṣe ń lógo à ń fi mọ́tò ṣẹ̀ṣẹ̀ rìn. على وقت ما ضاق وادم سوادوبا نساؤنا رجال ورجالنا جبال. على وقت ما ضاق وادم سوادوبا gbogbo ibi adé náà mọ̀ pàdé كوادم ìgbà yìí. على وقت ما ضاق وادم سوادوبا a ò ṣàbámọ̀ pàyàdọ̀ yìí ẹ ti fi mímọ̀ tú ayé. على وقت ما ضاق وادم سوادوبا nínú ayé kò síbi dáǹsì iṣẹ́ ádámọ̀ yìí ti pọ̀. على وقت ما ضاق وادم سوادوبا dókítà pírọ́fẹ̀sọ̀ ọlọ́láyàpá iṣẹ́ ádámọ̀
ọkọ̀ yín ẹni gbọ́ tó gbà ni yóò ṣọpẹ́. Àlà wà á ti máa gbọ́ pẹ̀lú Ádámọ̀ ṣàlàyé. Àlà wà á ti máa gbọ́ pẹ̀lú Ádámọ̀ sọ̀wádọ́gba. Al-ilmu khayrun jalilun min mawahibihi man hazahu falyulazim shukra rahmana. لا تحسدها يا أخي من كان ذا أدب به رئيس ملك صار شيطانا. يا لآدم دوما شكر نعمته كان داودنا كلهم تبيانا. على واتما بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونتوكل عليه فإنه من يهدي الله فهو المهتدي ومن يضلل فلا هادي له والصلاة والسلام على نبينا محمد المصطفى المبعوث رحمة للعالمين وعلى آله وصحبه أجمعين وعلى كل من آمن به وبدعواته واتبعه بإحسان إلى يوم الدين أما بعد. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run àtúndúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lẹ́ẹ̀kan sí a sì dá ọpẹ́ wa ládé wípé alhamdulillahi rabbil alamin ọba tí ó jásí wípé ọ̀dọ̀ ẹ̀ náà ní gbogbo agbára àti gbogbo ìdẹ̀ra bí nǹkan ó ti máa jẹ́ ọ̀dọ̀ ẹ̀ náà ló pín sí. Ọba yìí náà ni ọba àwọn tí wọ́n ti lọ àtàwátàkù àtàwọn tí ò tún dé lẹ́yìn tiwa. Ọba yìí náà ni máa dára tóun ara tó dá nínú ìgbésí ayé tiwa tó dùn mọ́ wa náà ní bó ṣe wá mùsùlùmí ó sì tún ṣe wá lẹ́ni tó lè ronú sí ọ̀rọ̀ ìgbésí ayé tá a sì tún lè ronú báwo ló yẹ kí kinní lọ ṣó yẹ kó jòkó báyìí tàbí kò yẹ kó rí báyìí. Àbára wa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé bó ti yẹ kéèyàn rí náà la rí. Èyí tó wá dájú nínú orin náà ni orí Islam Ọlọ́run fi oníkó máa jẹ́ tiwa. Agbára wa náà kọ́ agbára Ọlọ́run ni kì í sì ṣe mímọ̀ ṣe. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Àwa a sì wá lólùrànlọ́wọ́ lórí gbogbo ìgbésẹ̀ wa tá a bá gbé àtọ̀rọ̀ tá a máa sọ kọ́lọ́n kó dákun kó máa fún wa nímọ̀ràn lórí ẹ̀ kó sì má jẹ́ àṣìwí kó sì má jẹ́ àṣìsọ. Àwọn tí wọ́n máa ń ṣi ní gbọ́ Ọlọ́run dákun bá wa ṣí òye wọn kó sì bá wa ṣí làákàyè wọn. Gẹ́gẹ́ bó Ànábì Mùsá ti tọrọ lọ́dọ̀ rẹ̀ ipe rabbi shrah li sadri wa yassir li amri wa ahlul uqdatan min lisani yafqahu qawli. Àwa náà béèrè bẹ́ẹ̀ lọ́dọ̀ rẹ̀ kọ́lọ́n dákun bá wa gbà kó sì jẹ́ orí bẹ́ẹ̀ fún wa.
àwa tọrọ ìkẹ́gẹ̀rẹ́ fún anabi wa Muhammad ẹni tí Ọlọ́run bá ṣàlẹ́ṣà tọ́lọ́run gbé dìde kó máa jẹ́ àánú fún gbogbo àgbáńlá ayé ìkẹ́gẹ̀rẹ́ ni kó máa bá gbogbo àwọn àlùmọ̀ lẹ́yìn rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n gbà fún níjọ́ anabi ti bẹ̀rẹ̀ iṣẹ́ débi tí ó parí iṣẹ́ náà sí tó fi lọ táwọn ẹlòmíràn tún wá gbà tí wọ́n mójútó tó fi wá dọ́dọ̀ tiwa náà tá a fi rí gbà báyìí àwa náà wá ń kí ẹ̀yin ọmọ ìyá wa ẹ̀yin olólùfẹ́ Ọlọ́run olólùfẹ́ anabi Muhammad sallallahu alayhi wa sallam olólùfẹ́ Islam bí assalamu alaykum wa rahmatulahi ta'ala wa barakatuh masha Allah ta'ala kátó wọnú ọ̀rọ̀ àkí alhaj Dr. Muhammadu Jami'i Alaba Adegunwa Alabaika the Christ fún ọjọ́ bí wọ́n lé ní ọdún kan ó lé ní 50 náà kọ́lẹ́ ń pè ní ìsìn 51 years so Ọlọ́run dákun má ṣe léyìí ní àṣemọ́ kó sì má ṣe lópin tí wọ́n bá tún ṣe mí oore tí ó máa bá lọ́dọ̀ wọn Ọlọ́run jó ju tọdún ní lọ kọ́lọ́run wa máa jó máa lé sí nínú ọlá nínú ìdẹ̀ra nínú àgbéga kọ́lọ́run bá jó rí bẹ̀bẹ̀ hakil ayyil qayyumi wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim masha Allah láì ní fa ọ̀rọ̀gùn àtọrọ ìkẹ́gẹ̀ fún àwọn àfáà àwọn ẹni Ọlọ́run Mawlana Sheikh Adam Abdullahi Ilori Ọlọ́run bá wa kẹ́ bàbá lágége bàbá tí ó wà ma'ruf wọ́n gbajúmọ̀ bil ilmi ma'rufun bil fiqh wọ́n gbajúmọ̀ pẹ̀lú àgbọ́yé ma'rufun bil bayani wat tibyan wọ́n gbajúmọ̀ ká sọ̀rọ̀ kó yí ayé kó má nìkan nu kọ́ ọ́nú wọ́n sì gbajúmọ̀ bil balagha wal fasaha kò sí ntọ́lọ́hún ò parí sára bàbá náà Ọlọ́run bá wa kẹ́ bàbá náà Mawlana Sheikhuna Kamaluddin al-Hadabi Ọlọ́run bá wa kẹ́ wọn Mawlana Sheikhuna Yusuf al-Ibaji Ọlọ́run bá wa kẹ́ wọn Mawlana Sheikhuna Mustafa Zaglulu Sanusi rahmatullahi ta'ala alayhi Ọlọ́run bá wa kẹ́ wọn bákan náà àwọn bàbá tí wà náà yà yín Fadilatu Sheikh Muhsin Edu wa Sheikh Abdulatif Yamuni wa Sheikhuna Jirjis Akhodo àti gbogbo àwọn àfáà tó kù tí wọ́n ti lọ Ọlọ́run bá wa ṣàlékún kẹ́gẹ́ wọn bí akil hayyil qayyum ma sha Allah la quwwata illa bika ya rahman ya rahim ya rabbal alamin. Naam ẹ̀rí pé láì ní jẹ́ kọ́rọ̀ wá gùn torí pé a fẹ́ máa ṣọ́ àsìkò púpọ̀ torí ọ̀nà ẹnjìníà jìn díẹ̀ sì ń fẹ́ kí ilẹ̀ máa ṣubú pọ̀ mọ́ àkọlé ọ̀rọ̀ wa náà ni wípé ǹjẹ́ àlọ́ ni èyí àbí tàbí hadithu lápè àwọn kan ní pé ọ̀pọ̀ ni ó máa rò yí pé wọ́n fẹ́ tako hadithu ni rárá gbogbo wa náà la mọ̀ pé ní tá à ń pè ní hadith náà ni ọ̀rọ̀ tí wọ́n máa ń sọ jáde lẹ́nu Al-Qur'anu fúnra rẹ̀ hadithu ni èyí táwa náà ń wí hadithu ni àmọ́ ihun tí hadithu gbajúmọ̀ mọ́ ni ọ̀rọ̀ àná Muhammad sallallahu alayhi wa sallam bó ti já sí pé Al-Qur'ani kò ṣeé ṣe iyèméjì sí tòun ti bá ní náà Ọlọ́run tó ní afala yatadabbaruna al-Qur'an èé ṣe tẹ́lẹ̀ ìwòye sal-Qur'an ìyẹn fi hàn yí pé Ọlọ́run á bá sílẹ̀kùn yí pé káwòye sal-Qur'ani fúnra rẹ̀ ìdí tọ́lọ́run fi sọ bẹ́ẹ̀ ni pé ó dá Ọlọ́run lójú pé a lè rí iyèméjì ń bẹ ẹ rí i pé arákùnrin kan tó pe rẹ̀ ní ṣé ta lọ́lọ́run àbí kí ló pe rẹ̀ ó ń sọ pé al-Qur'ani takora bó ti yé mọ́ nu kò sì gbọ́ yé torí tó ń sọ náà ni pé wọ́n lọ́lọ́ ní ma arsalnaka illa rahmatan lil alamina a kò rán wa nẹ́bí bí kì í ṣe kó o máa jẹ́ àánú sí gbogbo àgbáńlá ayé ó wá ní Ọlọ́run ní ma arsalna min rasulin illa ala lisani qaumi àrán òjíṣẹ́ kan níṣẹ́ bí i ṣe pé àwọn èèyàn ẹ̀ ni ó máa fi sọ ṣẹ́gẹ́tì mi ní sí ń tọ́lọ́ wọn bá ń sọ ń bẹ̀rẹ̀ ni pé gbogbo òjíṣẹ́ tó rán àwọn èèyàn wọn ni ó máa fi rán wọn èyí tó wá fi rán nẹ́bì yẹn náà ni àwọn tí àwọn èèyàn rẹ̀ lè gbọ́ táwọn yẹn ó wàá fi jáde sáyé lójú ayé ànámọ́ sàlámù náà ni rìsálà rẹ̀ ti kárí ayé torí pé ó ní àwọn èèyàn àrí ẹni tí ó máa jẹ́ Suhaibu Romi àrí èèyàn láti Róòmù tó já sí pé ó kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ànábì àrí èèyàn láfíríkà tó kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ànábì tí ń jẹ́ Bilalul Habashi láti Ethiopia bá a ṣe Salmanul Farisi àríyẹn náà tóun jẹ́ Farisi
tó ń kárí gbogbo tí ń jọmọ́ ìrání àti àwọn ìrákì lọ bẹ́ẹ̀ iṣẹ́ ànábì kò síbi tí ò dé bó ti yé òun mọ́nu ọlọ́run dẹ̀ ń sọ fún wa pé ma arsalnaka illa kafatan linnas àárọ̀ wa ànábì òun ní ó takora torí pé làákàyè òun fúnra ẹ̀ kò jọra èyí ó sì máa fura mọ́ làákàyè ẹ̀ látara àmúra tí wọ́n máa fi hàn pé eléyìí nǹkan ń ṣe ọlọ́run kó sì bá wa ṣe ìwòsàn fún àti gbogbo orú àwọn èèyàn tí wọ́n nífẹ̀ẹ́ sí irú tí ń wí a sì dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé bàbá onífá ti ń fẹnu fọ́nu tó ń halẹ̀ ifá ṣe gbá tí ó ń sọ̀rọ̀ ó padà wá kó ọ̀rọ̀ náà jẹ bó tiẹ̀ já sí wípé Maulana Sheikhuna Habibullah Adam Abdullahi Ilori ọlọ́run dákun bá wa ṣàlékún àlàáfíà fún wa bàbá náà gbéṣẹ́ Sheikhu Ádámẹ́rù tí bàbá náà ò rójú tara wọn èyí tó pọ̀ jù nínú àwọn ọmọ bàbá wa lágége mi ò sì sọ́rí láti wí àfibiṣẹ́ olóore ló pọ̀ jù nínú wọn kìí ṣe páwa ni wọ́n ń fi bí iṣu wọ́n ń fi bí iṣu bàbá wọn nítorí pé arínú wọn tí wọ́n sọ̀rọ̀ Ibn Taymiyyah tó fẹ́ẹ́ lè bẹ́ látòrí ìdúró kórè ẹja sílì ibi tẹ́ẹ̀tì kọ́ mọ̀ wípé àfibiṣẹ́ olóore ló pọ̀ jù nínú wọn ni pé ẹnìkan ló bí gbogbo àwọn tí ń sọ̀rọ̀ lórí social media wọn tí wọ́n ń sọ̀rọ̀ pé kẹ́nìkan má bò ó kọ Sheikh Adam jẹ́ ìdákẹ́ tí wọ́n ní pé kán má bú àwọn àmọ́ wọ́n lè máa bú bàbá wọn wọ́n sì lè máa gbógun ti ẹni tí ń bá ń dáàbò borúkọ bàbá wọn ẹ̀yin ẹ bá wa sọ fún wọn pé kí wọ́n yọ àlè lórí kò nu ọkọ wọn tí wọ́n bá gbà yìí mọ́ wọ́n ń jẹ ọlá bàbá wọn àpọ́nlé tí kò wá ń fún yín torí bàbá yín ni bẹ́ẹ̀ nìkan bá gba doctorate nù yín kódà bẹ́ẹ̀ nìkan bá jẹ́ jọ́ọ̀jì nù yín bó bá yọ ọlá bàbá rẹ̀ kó nu ọlá rẹ̀ kò lè lọ́lá tí wọ́n bá yọ Adam Abdullahi El-Ilori kúrò lára ọkọ̀ kó wá kò ní ku iyì kan tó lè tó nǹkan kíkó ayé ó mọ pọ́n yín lé wọ́n ó mọ kí yín lóde wọ́n ó mọ máràbá yín torí tí yín kọ́ torí bàbá yín ni àwọn kan wá ń sáré kórúkọ bàbá náà ó bàjẹ́ kórúkọ bàbá náà ó mọ níyì bí ẹ bá ṣe pọ́nlá ọlọ́run tó dúró ti bàbá náà àmọ́ bẹ́ẹ̀ bá dòde ẹ̀ ní sọ pé ẹ má ná wa lówó lórúkọ bàbá wa ẹ má gbé wa ga ẹ sì má pọ́n wa lé àmọ́ àwọn kan lè máa bá ó kọ bàbá yẹn jẹ́ kẹ́yìn sì dákẹ́ bẹ́ẹ̀ kẹ́ àwọn àfọ onímọ̀ jẹ́ òye wa wípé àsùkútù bímọ yuwafik ìdákẹ́jẹ́jẹ́ a máa túmọ̀ sí pé mo fara mọ́ ń táwọn èèyàn ń wí èyí tí mo wí ẹni bá ń kó bínú torí àwọn tó kù yẹn náà kó wá kì í ṣorúkọ lé bàbá kó wá ni kó wá gbé sórí kó wá gbé orúkọ bàbá Ádámà sórí èmi tí mo jókòó yìí nísìn ń èé fowó kọ Sheikh Ádámà jẹun bàbá ní àwọn èèyàn ń fowó kọ Sheikh Ádámà jẹun mi ò sínú àwọn tí wọ́n ń fowó kọ yẹn jẹun mi ò sì sínú àwọn tí wọ́n fi ń wá jíjẹ mi ò sí ńbẹ kẹ́nìkan wá ní mo wá ṣe kinní kan ó kọ Sheikh Ádámà mo wá fi ń bẹ àwọn èèyàn àbá mo wá gbé tí mo fi ń tọrọ nǹkan ọlọ́run ò ní jẹ́ ń rí èmi ti pa bẹ́ẹ̀ náà la rí inú ọmọ mọ́ríkàsì náà tó yẹ pé wọ́n ó pàdé Sheikh Ádámà ńjọ́ kan níwájú ọlọ́run torí pé àdìsù ànábì sọ fún wa wípé mọ̀nkútìlá dúnà ẹ̀rùdìhí fáwọ́ ṣẹ̀hídùn kódà béèyàn bá kú lórí kókó rẹ̀ má bàjẹ́ tó bá kú sórí ẹ̀ ó kúkú ṣẹ̀hídì ni ikú ṣẹ̀hídì ló kú kò sì sí ní tó fà á ọ̀pọ̀ wọn fẹ́ràn Sheikh Habib ojú ayé lọ́pọ̀ ẹlòmíín ṣe nu wọn ibi tẹ́ ti mọ̀ rè báwọn èèyàn ti máa bú Sheikh Habib tó yẹn náà mélòó náà ní ń sọ̀rọ̀ lórí ẹ̀ pé bàbá yìí ò rí bẹ́ẹ̀ tí ń wí àfi díẹ̀ nu wọn. wọ́n wá ń kí ọwọ́ bọlé àlùbáríkà wọ́n ń kí ọwọ́ bọlé ọlá wàláálí ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì nu ẹlẹ́ẹ̀kẹta kìí ṣe gbogbo àwọn tí wọ́n ṣí ẹ fídíò yẹn nígbà tẹ́ni yẹn ń bá ó kọ bàbá jẹ́ ni ó tún ṣí ẹ o kódà a lè ṣí ẹ rẹ̀ kó tó tẹni tó gbọ́ torí àwọn olórí burúkú tí wọ́n gbé gbogbo ẹni tó ṣí ẹ tà kọ́kọ́ tó gbé tà kọ́kọ́
tó ṣí ẹ rẹ̀ tí ò bá ṣí ẹ kejì orí ibú ni ó bá kú látàyè lọ́run. Ṣàwọn pé lápẹẹrẹ nísìnyí àwọn pages kan gbé tí wọ́n ń ṣó rẹ̀ wípé bàbá aláwo tú àṣírí àfa ara àwọn súnà náà tí wọ́n gbé tí wọ́n bá wá gbé ìyàwó pé irú wọn ò ní gbé èyí tí èyí ọmọ kékeré tó ń sọ̀rọ̀ wípé kíní kan yìí wọ́n á ní gbé o ẹni ó gbé tà kọ́kọ́ ẹni ó ṣí ẹ rẹ̀ ẹni ó láìkì rẹ̀ ẹni ó lọ́ọ̀fù ẹ̀ ẹni ó tẹ́sítà tí ò bá ti lè tẹ́ lórí èyí náà kò lè látúbọ̀ tán àyàfi tọ́lọ́hun ò bá jẹ́ bọ́lọ́hun ti ń jẹ́ mọ́ torí pé tí wọ́n ń pè lábò sínú o ti ṣí ẹ rẹ̀ inú rẹ̀ dùn kódà wọ́n ń fẹnu yẹ̀yẹ́ alukur'an inú wọn sì ń dùn pẹ̀lú èrò yìí pé wọ́n ń ba Sheikh Adamu jẹ́ lórúkọ tiwọn gbogbo yín tẹ́ ẹ pín kárí ayé tẹ́ ẹ ṣí ẹ rẹ̀ tẹ́ ẹ lọ́ọ̀fù ẹ̀ tẹ́ ẹ láìkì ẹ̀ gbogbo blọ́gà tó gbé tà kọ́kọ́ tí ò bá gbé èyí afa lọ́lọ́run lọ́wọ́ torí kò ní jèrè torí pé gbogbo ẹni tí ń bá ń fọwọ́ bà nǹkan jẹ́ láyé la yuflih kò lè rèrè jẹ́ bí ihun ti jẹ́ nu so ẹni tí ó bá sọ̀rọ̀ ọlọ́run kì í máa wojú ẹnì kankan mo wí yìí ná alhamdulillah káwá bọ́ sínú àkọlé ọ̀rọ̀ tí a fẹ́ bọ́ sí òun náà ni wípé ǹjẹ́ àlọ́ ni a fẹ́ pèlè yìí tàbí ká pè é ní kíni o hadithu káwa náà kájọ wá gbóyè sí torí pé ọ̀rọ̀ ọlọ́run a máa ní ìmọ̀nà nínú ọ̀rọ̀ èèyàn ó lè ní ìmọ̀nà ó sì lè mọ̀ ní mọ̀nà. alákọ̀ọ́kọ́ ni wípé àwọn hadithu mi wà tá a ti jọ ń gbọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àmọ́ tá a ní ronú sí pé ṣé alẹ́ pẹ̀lú yìí hadithu àbí ká pè é lálọ́ tí ó máa jẹ́ àlọ́ àpamọ̀. àkọ́kọ́ ni pé mo fẹ́ mú hadithu bíi 5 wá káwa náà kájọ wá wòye sí ṣé alẹ́ pẹ̀lú yìí lọ́rọ̀ ànábì tàbá lọ́la pè é fi Sahihil Bukhari tá a bá lọ ka tírà Sahihul Bukhari nínú àwọn ntaari tó jásí pé al-kharafa wal-isa'a lil-anbiya àwọn mythology àwọn àròsọ àtàwọn ọ̀rọ̀ kọ̀rọ̀ tó kó dọ̀tí báwọn ànábì Ọlọ́run nínú ọ̀rọ̀ yẹn mo fẹ́ mú kan wá tá a bá lọ ka Sahihul Bukhari hadith 6263 a bá hadithu yìí mẹ́ kí la hadithu náà ni wípé àfáwà Abu Hurairah radiyallahu ta'ala an ọlọ́mùbá wa yọ́nú sí wọn àwọn ni wọ́n ń sọ hadithu yìí wọ́n ní anna rasulallahi sallallahu alayhi wa sallam ẹ máa gbọ́ wọ́n ní òjíṣẹ́ Ọlọ́run kọ́lọ́mùbá wa yọ́nú sí kọ́lọ́mù kíkẹ́ àtọ́lọ́lọ́run kó máa bá wọn ló gba ẹ̀gbà wá yìí wá Abu Hurairah ń sọ fún wa pé anabi sallam naqala an Suleiman pé ó mú ọ̀rọ̀ kan wá látòrí àwọn Suleiman kí lọ̀rọ̀ náà wọn lánàbí Suleiman wò sùnsùn lọ́jọ́ kan ó ní la tufanna laylata ala 90 mura'atan kullahunna ta'ati bi farisin yujahidu fi sabilillah wọn lánàbí Suleiman wò sùnsùn jọ kan ló bá ní òun ó rọ kiri ká gbogbo àwọn ìyàwó òun lóru ọjọ́ kan àfọwọ́ Abu Hurairah wa ń jó máa yí wa pé òun ká ó yẹ àwọn ìyàwó ní jẹ́ 90 mura'atan wọ́n jẹ́ 90 ọ̀gbọ́ àwọn ìyàwó ní jẹ́ mélòó wọ́n jẹ́ 90 Yorùbá 90 ni mo fẹ́ rántí ṣe pé 100 ni 80 àbí kí ni 90 ẹ̀yin náà mọ̀ so ó dà pé na 70 ni 70 100 ni 80 kí ni 90 bẹ́ẹ̀ bá mọ̀ kẹ́ ẹ rán mi létí ìyẹn fi hàn pé ìyàwó rẹ̀ ń jẹ́ 90 gẹ́gẹ́ bí rìwáyé eléyìí ti gbé ó wá lóhùn ọ̀rọ̀ kiri ká gbogbo àwọn ìyàwó nì lóru àádọ́rùn ẹ ṣeun àádọ́rùn ní 90 Suleimanu ó ní nínú rìwáyà yìí àádọ́rùn ìyàwó lónìí ó wá ní la tufanna laylata ala 90 mura'atan
òun ó wọlé tọ̀ gbogbo àwọn ìyàwó nì lóru ọjọ́ kan kullahunna ta'ati bi farisin kó àwọn sì lóyún wọn ó sì bí ọmọ tí ó jẹ́ akin tó já sí pé òun náà ó ṣe kí ni yujahidu fi sabilillah òun náà ó lè jagun sójú ọ̀nà ọlọ́run yóò máa jagun sójú ọ̀nà ọlọ́run wọ́n ní faqala lahu sahibuhu lámúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ bá wí fún ìyẹn ọ̀rẹ́ rẹ̀ pé insha allah pé tọ́lọ́run bá fẹ́ pé yẹn pé ó ń sọ fún Suleimanu kú Suleimanu fi insha allah kún wọ́n ní falam yaqul insha allah Suleimanu wá kọ̀ kò sọ wípé insha allah ìyí wà nẹ́bí ọlọ́run kò jẹ́ ó kọ̀ láti sọ wípé insha allah wa tafa alayhinna jami'an ó sì súnmọ́ gbogbo àwọn obìnrin ní lóru ọjọ́ kan obìnrin 90 ń bò súnmọ́ wọn lóru ọjọ́ kan ni wọ́n wá ní falam tahmil minhunna illa imra'atan wahida gbogbo àwọn obìnrin yìí kò wá sí èyí tó lóyún nù wọn àfọbìnrin ẹyọ kan obìnrin ẹyọ kan náà nígbà tí ó wá bímọ jaha bi shikki rajulin wọn lálàwé ọmọ kan ló bí wọ́n ní jaha bi shikki rajulin nígbà tó ọmọ náà ó dé ọmọ tó bí ngbà náà ó wá jẹ́ àlàwé ẹ̀dá ọmọ kan ó jọkùnrin ó wá jẹ́ àlàwé kan pè yàn lálàwé kan ìyẹn fi hàn pé kan láàyàn láti àárín orí sí méjì ó wá jẹ́ àlàwé shikki rajulin ló gbé wá wọ́n wá lánàá Nabi sallallahu alaihi wasallam wá sọ pé wa aymullah alladhi nafsu Muhammad biyadihi mo fi Ọlọ́run tó dá ẹ̀mí Muhammad mo fi búra law qala insha Allah lajahadu fi sabilillahi fursanan ajma'un tó bá já sí pé Suleimanu bá sọ wípé insha Allah níjọ́ náà ni ìbá sì fi gbogbo wọn bí ọmọ tí wọ́n jẹ́ akin tí wọ́n sì máa jagun sójú ọ̀nà Ọlọ́run Sahihul Bukhari hadith yìí ń bẹ nínú Sahihul Bukhari naam àkọ́kọ́ ni pé tá a bá fẹ́ wá ìpìlẹ̀ hadith yìí a wà lọ́nu bíbélì níbi tí wọ́n ti ń jó ọmọ yẹ wáyé pé anabi Suleimanu ní ẹgbẹ̀rún ìyàwó wọ́n ló yẹ ìyàwó rẹ̀ tó ní oúnjẹ 107 wọ́n á lọ wá ní àlè 103 àwọn anabi Ọlọ́run léyìí tálùkùránì ròyìn àwọn anabi yẹn fún Muhammad sallallahu alaihi wasallam wípé ulaika alladhina adahumullah fabi udahu muqtadi ṣòro àwọn anabi yìí o àwọn làwọn tí wọ́n já sí pé ní adahumullah Ọlọ́run ti fi wọ́n mọ́nà fabi udahu muqtadi ìmọ̀nà wọn náà ni kó máa tọ̀ bẹ́ẹ̀ Ọlọ́run bá ń sọ fún wa nbìkan ni pé yuridullahu liyubayyina lakum sunana man kana qablakum Ọlọ́run bá ń fẹ́ láti máa wayadiyakum láti fi yín mọ̀nà lọ síbi irú ìlànà táwọn tí wọ́n ṣáájú yín tọ̀ bíbélì ìjọ ọmọ ẹ̀yẹ wáyé pé Suleimanu ní ẹgbẹ̀rún ìyàwó kan 107 lójúlówó ìyàwó rẹ̀ 103 sì ní àlè rẹ̀ hadha mawjudun fil anajil ó wà ní bíbélì bẹ́ẹ̀ àmọ́ níbi nísìn Abu Hurairah ìjọ ọmọ ẹ̀yẹ wá wípé ó ní ìyàwó 90 kọ́ lẹ pé ó sì súnmọ́ gbogbo wọn lóru ọjọ́ kan awalan èyí tó wá bà nínú jẹ́ ni pé àwọn àfáwọn máa dìfẹ́ǹdì hadithu yìí ní tìtorí àti dáàbòbò Sahihul Bukhari ìkànnù káwá kú mbẹ Imam Bukhari kẹyìn náà tó ní ànábì Suleimanu lòun fẹ́ súnmọ́ 90 ìyàwó ẹ tún wá gbọ́rì wá yá mi ẹ rí i pé níbì kan ó ní àwọn ìyàwó ní 60 ló súnmọ́ níbì kan ó 90 ló súnmọ́ níbì kan ó 90 níbì kan ó tún ní 100 níbì kan ó ní 99 níbì kan ó 100 ẹ wá gbọ́rì wá yá náà lọ́tọ̀ọ̀tọ̀ an Ayyuba an Muhammad an Abi Hurairah látẹnu àfa Abu Hurairah ni wọ́n ti gbọ́ qal ó ní kana li Sulaimana 60 mura'atan Abu Hurairah ní sọ̀rọ̀ ó ní Suleimanu ní 60 àyàwó
Abu Hurairah ló wí bẹ́ẹ̀ o pé Sulaimanu ní 100 àyàwó faqala ó wá sọ lóru ọjọ́ kan yìí pé la atufanna alayhinna layla òun ó sùn mọ́ gbogbo wọn lóru ọjọ́ kan ẹ ti gbọ́ kan o pé 90. àdísù míì tún rèé látẹnu Abu Hurairah tó ń sọ wípé Sulaimanu ní ìyàwó 100 ó sì lérí wípé òun ó sùn mọ́ gbogbo wọn. ó wá ní fatahmil kullu wahidatin minhunna kó wá àwọn ni ó sì lóyún fatalidu kullu wahidatin minhunna gulama kó wá àwọn ó sì bí ọmọkùnrin farisan yuqatilu fi sabilillah tí ó jẹ́ jagunjagun tí ó máa jagun sójú ọ̀nà Ọlọ́run. Abu Hurairah wá ní falam tahmil minhunna illa wahida ẹnìkan kan ò lóyún nù wọn kọjá obìnrin ẹyọ kan fawaladat nisfa insan ó wá bí àbọ̀ èèyàn. ó wá ní faqala rasulullah sallallahu alayhi wa sallam òjíṣẹ́ Ọlọ́run wá sọ wípé law kana stathna tó bá já sí wípé Abu Hurairah bá fi àdáyẹnrí sí ni tó ìyẹn pé tó bá yẹ kó bá sọ pé insha Allahu ni lawaladati kullu wahidatin minhunna gulaman gbogbo wọn ni wọn bá bí ọmọ ọkùnrin kankan yuqatilu fi sabilillah tí wọn máa jagun sójú ọ̀nà Ọlọ́run. ṣe rádìsù eléyìí tá a kà yìí ìyàtọ̀ díẹ̀ ń bẹ nù rẹ̀ síta ọkọ̀ tàkọ́kọ́ sọ wípé 90 ó ní ànábì yìí gbà á látẹnu Sulaimanu ló wí ó gbọ́ naqala an Sulaiman pé tí wọ́n gbà wá látọ̀dọ̀ Sulaiman tá ànábì wí àdìsù eléyìí ló wá ń júwe yìí pé Abu Hurairah gan ní sọ̀rọ̀ mo fẹ́ kẹ́ ẹ jọ gbé làákàyè sí o ẹ jẹ́ kí n wo tí wọ́n fi bẹ̀rẹ̀ àdìsù àkọ́kọ́. àdìsù àkọ́kọ́ ó ní anna rasulallah naqala an Sulaiman òjíṣẹ́ Ọlọ́run gbọ́ ó gbà á ó mú ó sọ̀rọ̀ látẹnu Sulaiman. ìyẹn fi hàn pé níbi ànábì Muhammad ló ṣe kí ni o òun ló ń sọ̀rọ̀ ń bí àmọ́ níbi kejì yìí talent tó ń sọ̀rọ̀ Abu Hurairah ní ń sọ̀rọ̀. an Abi Hurairah qala kana li Sulaimana 60 mar'atan Abu Hurairah ní Sulaimanu ní 100 obìnrin ó wá lérí pé òun ó súnmọ́ gbogbo wọn lóru ọjọ́ kan. ànábì wa ní ìyẹn fi hàn pé àdìsù yìí ara àrònú àwọn Yehudi ni. ànábì wa ní ìbásí jásí pé ó bá sọ wípé insha Allahu ni o ìbásí bí gbogbo wọn kó fi bímọ náà àdìsù kan nìyẹn. bó bá lọ kánú Sahih Muslim lọ kánú kitabul iman níbi tí wọ́n ti sọ̀rọ̀ al-istisna nínú àdìsù mi Abu Hurairah sọ pé 90 làwọn ìyàwó anabi Sulaiman ó ti ń di mẹ́ta 90 60 70 àdìsù èyí ó wá látẹnu àfáwà Tawus an Abi Hurairah ani nabiyyi sallallahu alayhi wa sallam qala ó ní látẹnu anabi sọ wípé qala Sulaiman wípé ìyẹn ni pé Sulaiman bun Dawud nabiyullah èyí tí ń ṣe anabi Ọlọ́run pé la atufanna laylata ala 70 mura'atan pé òun Allah ẹ dákun iná yẹn ti lọ afẹ́ sáré change ẹ̀. ẹ̀yẹ́ máa fọ́ lulẹ̀ láàyè ẹ̀sẹ̀ nítorí tó máa gbé.
tiẹ̀ ń dúkùn gbogbo ti yọ bọ́lá pọ̀. ṣe àdámọ̀lìyà lórí ṣàlẹ́ṣà láwùjọ àwọn onímọ̀. ìmọ̀ yẹn pọ̀ púpọ̀ kò kéré alákùnlé fani lọ́ba ni ó jẹ́. ó tó wà ní ìyànràn wípé. Naam, alhamdulillah, ẹ dákun ká má bínú, iná ló sáré dára. Masha Allah, ọlọ́run kò ṣíjú àánú wa. Nínú àdìsí ẹ rí pé àdìsí tá a kọ́kọ́ kà àfọwọ́ Abu Hurairah radiyallahu ta'ala anhu wọ́n jẹ́ kó yé wa wípé 90 ni àwọn obìnrin rẹ̀. Nínú àdìsí ẹlẹ́ẹ̀kejì wọ́n jẹ́ kó yé wa pé 100 ni. Nínú àdìsí ẹlẹ́ẹ̀kẹta yìí nìsín ìyìn tí ń bẹ ní wípé 70 ni wọ́n ti ń jẹ́ 90. àdìsí eléyìí tí wọ́n pè ní 90 yìí Anta'us an Abi Hurairah anin Nabi sallallahu alayhi wa sallam qal wọn látẹnu àfáwà Ta'us látẹnu Abu Hurairah látẹnu anab Muhammad sallallahu alayhi wa sallam wọn ni qala Sulaiman ibn Dawud nabiyullah Sulaiman ọmọ Dawuda anabi Ọlọ́run ó sọ wípé la tufanna laylata ala 70 mar'atan òun ó wọlé tọ̀ àwọn 90 obìnrin tí ń jẹ́ ìyàwó rẹ̀ kulluhunna ta'ti bi gulamin gbogbo wọn ni ó sì bí ọmọ kankan tí ó máa jọkùnrin tí wọn máa jagun sójú ọ̀nà Ọlọ́run. àdìsù kan lélẹ́yìn náà téèyàn bá lọ ka al-imanu al-istithna àdìsù mi nìyẹn. nínú àdìsù mi tá a bá wò wọ́n pè kan ó pè ní tis'ina níbì kan ó pè ní sab'una níbì kan ó pè ní situna níbì kan ó pè ní mi'a wà á gbọ́ bí tó ti pè lọ́gọ́rùn ó pè lọ́gọ́rùn. nínú àdìsí eléyìí an Abi Hurairah qala Sulaiman ibn Dawud la tufanna layla bi mi'ati mura'atin talidu kullu mura'atin gulaman òun ó wọlé tọ̀ 100 obìnrin òun tí gbogbo wọn bí ọmọ kankan. nínú Sahih Bukhari lélẹ́yìí wà tá a bá lọ kánú an-nikah níbi ó ti ń sọ̀rọ̀ qawlu rajul la tufanna laylata ala nisa'i. Naam. tá a bá tún wò nínú àdíìsì mi ó pè é ní mọ́kàndínlọ́gọ́rùn léyìí tí ń ṣe 99 nínú àdíìsì mi. nínú àdíìsì ẹlẹ́ ó ní
qala Sulaiman ibn Dawud alayhi salam la tufanna laylata ala mi'ati imra'atin ó wá ní aw 99. so ìyẹn fi hàn yí pé àdìsù tá a kà yìí a rí i pé àwọn rìwàyàtù ni wọ́n ń takò ara wọn níbìkan ó pè ìyàwó ní 60, níbìkan ó pè ní 50, níbìkan wọ́n pè ní 100 àbí níbìkan wọ́n pè ní 50, níbìkan wọ́n pè ní 99 tàbí 100. ẹ jẹ́ ká wá gbà wípé àwọn ìyàwó ní jẹ́ 50 ká gbà bẹ́ẹ̀ tàbí ká gbà pé wọ́n jẹ́ 100 tí èèyàn bá mọ̀ ṣírò dáadáa. àwọn ìyàwó tí wọ́n jẹ́ 50 yìí ẹ jẹ́ ká pè é ní ìṣẹ́jú 5 lóru kan, ìṣẹ́jú 5 pé tọkùnrin ó bá wọlé tọ̀ obìnrin táwọn obìnrin ní sì jẹ́ 50 ó wá fẹ́ ká pín ìṣẹ́jú 5 lórí ìṣẹ́jú 5 ni yóò lo wákàtí 17 hours. ẹ̀yin náà gbé wò pé ká gbà yí pé ọkùnrin fẹ́ súnmọ́ obìnrin 90 láàrin tí ó bá lo ìṣẹ́jú 5 nínú yàrá kankan tí ó máa fi jáde bọ́ sí yàrá mi ìṣẹ́jú 5 lọ́dẹ̀ yìí ìṣẹ́jú 5 lọ́dẹ̀ yìí yóò lo 17 hours tí ó máa jẹ́ wákàtí 17. àkọ́kọ́ ni pé nínú làákàyè láyé gbogbo èèyàn ló mọ̀ pé tí ó lè ṣe kí ni tẹ́ ẹ bá ń gbọ́ impossibility àmọ́ wọ́n kọ́ sílẹ̀ wọ́n sì ní ká gbà bẹ́ẹ̀. ìpínlẹ̀ ẹ̀tẹ̀ yìí òun náà la bá nù bíbélì tí ń sọ wípé Sùlẹ̀mánù ní 1000 ìyàwó tó sì já sí pé 107 nínú rẹ̀ ń jẹ́ ìyàwó 103 sì ń jẹ́ àlè. àwọn àfáà súnà náà wá pín pé tá a bá ní àwò àwọn kan á pín nípìn pé àwọn tí wọ́n jójú lówó ìyàwó rẹ̀ nù wọn 60 ni wọ́n 40 làwọn tí wọ́n ń jẹ́ ẹrú làwọn àfáà náà bá pín. wọ́n wò pé wọ́n sọ pé sì tú náà ń bì kan wọ́n tún wá dọ́gbọ́n sí kó lè máa jọ pọ́rọ̀ ànábì ní lóòótọ́. ìkàlẹ̀ yẹn ìwọ náà jájọ bira wa léèrè ṣáàdìísù ànábì lélẹ́yìí tàbí àlọ́. ẹlòmíín lè gbà pàdíìsù ni pọ́rọ̀ ànábì ni àmọ́ àwa ò gbà pọ́rọ̀ ànábì lèyí tí wọ́n bá gbà alhamdulillah. ìpìlẹ̀ ọ̀rọ̀ yìí ń bẹ́nu bíbélì léyìí tó ń túmọ̀ sí pé ọ̀rọ̀ yẹn náà ni wọ́n ń gbé bọ̀ wá tó ń jẹ́ nínú àwọn àkàbáàrù tó wá látọ̀dọ̀ àwọn Yahudi wá sínú Islam. àmọ́ kọ́rọ̀ yẹn lè bá a dùn wọ́n gé e sọ́gọ́rùn-ún. awalan Ọlọ́run ò sọ fún Ànábì pé Sùlẹ̀mánù ní iye ìyàwó báyìí. bí kódà nínú bíbélì gan bí wọ́n ti lọ níyàwó tó ní ọmọ 3 péré ni wọ́n rí kọ kalẹ̀ fún. ṣe rí àwọn ìbéèrè kan bẹ tẹ́lómi ó padà béèrè àyà ni ó kà mí ò fẹ́ lọ bí àyà yẹn ni torí n tó kó bá wa ni pé wa alqayna ala kursiyyihi jasadan pé a ju ara kan sórí àgẹ́ ló dá wàhálà lẹ̀. mi ò tí ì ní lọ ọbẹ̀ torí ẹni tí ó bá takò mí tàbí tí ó bá sọ yìí pé ìwíkúwìí ń wí ló jẹ́ kí n tọ́jú àyà wọn torí nǹkan míì là ń tú nǹkan míì lọ́lọ́run wí. lẹ́ẹ̀fì táwọn kan ń sọ yìí pé alqayna ala kursiyyihi jasadan ni wípé ṣèitọ́nù ló jókòó sórí àga rẹ̀ tó gba ọlá lọ́wọ́ rẹ̀ tó wá ń súnmọ́ àwọn ìyàwó ẹ̀ láwọn ṣé ìyìn wá bá nàbí Ọlọ́run. àwọn ìtàn oríṣiríṣi ní bẹ àmọ́ mi ò tí ì lọ ọbẹ̀ mò ń retí ẹni tí ó lo àyà ń tọ́lá àyà yẹn lẹ́lòmí ó lò yóò wá tútù kùtù tí ń bẹ ńlẹ̀ ni ó fi tú. náà ìkànnì yẹn ẹ jẹ́ àtún lọ sí sí mi irú ọ̀rọ̀ yìí náà ni wọ́n lò fún Ànábì pé a máa wọlé tọ̀ àwọn ìyàwó rẹ̀ lóru ọjọ́ kan níbì kan wọ́n ní 11 ni wọ́n níbì kan wọ́n ní 9 nu wọ́n táwọn sàhábà tún bi ra wọn léèrè pé àwa kánà yòó tí kù
ṣe agbára rẹ̀ sì lè gbé táwọn sì ń sọ pé kunna natahaddath àwa làwa ń rò ó bẹ́ẹ̀ pé anahu u'tiya quwwatu 30 pé wọ́n máa fún ní agbára 30 ènìyàn tí ń jọkùnrin wọ́n lámọ̀dájú rẹ̀ àwọn pé kí sàábà kan tó lè máa béèrè yìí pé àwa kánà yutiku ṣágbára rẹ̀ sì gbé àwa kánà ṣágbára rẹ̀ lè gbé wọ́n sì ní àwọn làwọn ń rò ó bẹ́ẹ̀ àwa là ń sọ láàrin ara wa náà ìyẹn kọ́ mo fẹ́ lò tó wá já gbọ́ ọ̀rọ̀ mi káwá wo eléyìí ń bẹnu Sahih Bukhari hadith 5869 irú ẹ̀ náà sì ń bẹ nínú hadith 5872 tó o bá lọ ka Sahihu Muslim ó rí nínú hadith 2994 nínú Bukhari ó tún rí nínú hadith 3115 wàá gbọ́ hadith yìí kí wọ́n náà jájọ gbọ́. ó ní inna Allaha Abu Hurairah náà ni o an Abi Hurairata látẹnu Abu Hurairah kan náà Bukhari àti Muslim ló gbà yí wá ó ní inna Allaha yuhibbul uttas ọlọ́run máa ń nífẹ̀ẹ́ àwọn tí wọ́n bá ń sìn ọlọ́run máa ń fẹ́ràn ẹni tí ń bá ń sìn wa yakrahu at-tathawub ó sì máa ń kórìíra yíyá ìyẹn fi hàn pé ó ń kórìíra àwọn tí wọ́n bá ń yá ìwọ náà jájọ gbé sílàkàyè ọlọ́run fẹ́ràn ẹni tí ń bá ń sìn ó sì kórìíra àwọn tí ń bá ń yá la ilaha illallah ìbéèrè ni pé ṣé àwọn èèyàn ò mọ̀ yí pé ká yá nature ni nílùú òkè wọ́n mọ̀ pé ní yíyán kéèyàn yán ìtàn pè ní yíyá ni kéèyàn yé awalan tọ̀bí àní nature ni kéèyàn yá ọlọ́run ló dá ọlọ́run ó ṣètò wa máa kórìíra ẹ̀ nígbà tí èèyàn ò lè dá fúnra rẹ̀ yá nǹkan mẹ́ta ló lè fa kéèyàn yá àárẹ̀ lè fà á àárẹ̀ táàrẹ̀ bá ń bọ̀ lára èèyàn tíyẹn bá fẹ́ ṣàárẹ̀ tàbí èèyàn fẹ́ ṣàárẹ̀ èèyàn ó lè wá níwá symptoms àpẹẹrẹ pààrẹ̀ fẹ́ ṣe lágbájá ó lè máa yá lára ń tó lè máa fa kéèyàn máa yán tàbí kó máa yá náà ni tí oorun bá ń kun ni tá a sùn tá a ti láǹfààní àti sùn tàbí tóorun yẹn ò tí ì tán lára ẹlẹ́ẹ̀kẹta òun náà ni wípé tí ebi bá ń pa ni tá a sì tí ìró ń jẹjẹ èèyàn lè máa ṣe kíni ó lè máa yá tí èèyàn bá wá wo kí ló lè máa fa kéèyàn sín sínsín nínú tó lè fa sínsín náà ni wípé ẹ̀wẹ́ lọ́dọ̀ Yorùbá tí èèyàn bá sín wọ́n lè létí rẹ̀ ń já ni pé wọ́n ń sọ̀rọ̀ ẹ̀ ń bì kan nínú ìrònú tiwọn àmọ́ lára ń tí máa fa sínsín náà ni tí èèyàn bá gbọ́ àwọn òórùn kan bóyá bí ìtasọ́sọ́ ọbẹ̀ tó bá lágbára tàbí eruku tó bá lágbára lápẹẹrẹ bí èèyàn bá gbọ́ òórùn tear gas tí èèyàn bá fà á sí mu ó lè sín tí èèyàn bá gbọ́ òórùn ọbẹ̀ tí wọ́n ń jó tí wọ́n ń dín tó sì ń jó lọ́wọ́ ó lè fa sínsín sínsín míì sì lè wá níwá wípé ọmọ ènìyàn rírẹ̀ wà lára ẹ̀ tàbí àwọn eruku kan ó ti kó sínú agbárí èèyàn lè sín lẹ́ẹ̀fì máa ní pé nígbà míì téèyàn bá ní kàtá ó lè máa fi sínsín náà gbé kàtá àdọ̀tí yẹn jáde àdìsí yìí wá ní inna Allaha yuhibbul uttasa látẹnu àfàwà Abu Hurairah wọn lọ́lọ́run ọba máa ń fẹ́ràn àwọn tí wọ́n ń ṣe kíní o àwọn tí wọ́n máa ń sín ẹni tí ń bá ń sín gan wa yakrahu at-tathawub àmọ́ Ọlọ́run kórìíra ẹni tí ń bá ń ṣe kíní o ẹni tí ń bá ń yá wọ́n wá ní fa idha àtọ̀sá tẹ́ ẹ bá wá rẹ́ nìkan tó bá sín o fa amidallaha tó bá ti lè sọ pé alhamdulillah fa haqqu ala kulli muslimin sam'ahu an yashtumahu ó ti di ẹ̀tọ́ fún gbogbo mùsùlùmí tó bá gbọ́ ìdúpẹ́ rẹ̀ ń kó kí ẹni nì kí ni ó fi kí kó ní yarhamukumullah wa yuslihu balakum so ìyín ònu wọ́n ní Ọlọ́run fẹ́ràn ẹni tí ń bá ń sín púpọ̀ ó sì kórìíra ẹni tí ń bá ń yá wọ́n wá ní bí tó fi wá jáde pé ẹni bá ti wá ń sín
gbogbo ẹni tó bá ti wá gbọ́ tẹ́ni ní bá sọ yí pé alhamdulillah náà ni kí ẹni ni ó ṣe kí ni o kẹ́ni yẹn ó kí àdìsí yẹn wá tẹ̀síwájú ó wá ní wa amma at-tatha'ub àmọ́ kẹ́ ẹ wá rí yíyá ní kéèyàn máa yá wọ́n ní fa innama huwa mina shaitan wọ́n dọ́dọ̀ shaitan lòun ti máa wá astaghfirullah al-azim fa innama huwa mina shaitan pé ọ̀dọ̀ èṣù ní yíyá tí máa wá èṣù ló ń jẹ́ kéèyàn yá èṣù ní máa kùnyàn lórun èṣù ní máa febi pani èṣù ní máa fàárẹ̀ ṣe ni níṣọ̀ ni kéèyàn yá níṣọ̀ ni kéèyàn sín wọ́n wá ní ẹni tí ń bá ń sín Ọlọ́run máa fẹ́ràn rẹ̀ àmọ́ béèyàn bá wá ń yá o yíyá ni o fa innama huwa mina shaitan látọ̀dọ̀ èṣù ní tí máa wá o falyaruddahu mastata'a kó yá a rí i pé òun dènà yíyá ni pẹ̀lú gbogbo agbára rẹ̀ ó wá ní fa idha qala ha torí pé béèyàn bá yá tó bá ní ha dahika minhu shaitan èṣù ó máa fi rẹ́rìn ni o. Sahihul Bukhari wa Muslim ẹ dákun ahadha hadithun am kharafa ṣáàdìsù lélẹ́yìí àbágbélẹ̀rọ ẹ dákun alukur'an dẹ̀ sọ fún wa bẹ́ẹ̀ kullun min indillah ó gbọ́ bó ti sọ ní alukur'an ni ó ní kul a'udhu bi rabbil falaq aw kul a'udhu bi rabbin nas malikin nas ilahin nas min sharril waswasil khannas alladhi yuwaswisu fi sudurin nas min aljinnati wan nas قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر نفاثات في العقد ومن شر حاسد إذا حسد من شر ما خلق talento dá gbogbo nǹkan láyé Ọlọ́run ló dá kò séyìí tẹ́ṣù dá kẹ́nìkan wá máa sọ ìgbà àtàtàùbù mina shaitan kéèyàn máa yan kó máa yá ọ̀dọ̀ èṣù ló ti wá o èṣù ló ní o àmọ́ kéèyàn máa sín Ọlọ́run ló ní o béèyàn bá ti wá ya o falyaruddahu mastata'a kó yá a rí pé òun dènà yíyá ní bágbára rẹ̀ bá ṣe ká kódà bẹ́ẹ̀ bá jíyàn tí oorun ò bá ti tán lára ẹ̀ ó lè yá ẹ dákun ṣáàdìsù ànábì lè yí Abu Hurairah náà ni o wọ́n wá ní Ọlọ́run fẹ́ràn yí ó fẹ́ràn sísín ó kórìíra yíyá wọ́n wá ní nítorí kí ló fi kórìíra rẹ̀ wọ́n nítorí pọ́dọ̀ èṣù ní yíyá tí máa wá èṣù ló ń jẹ́ máa yá wọ́n wá ní fa idha qala ha béèyàn bá wá yá tó bá ní wọ́n ní dahika minhu shaitan èṣù ó máa fi rẹ́rìn èṣù ó máa rẹ́rìn shaitan ó máa rẹ́rìn torí pé èèyàn yá ìkàntún rẹ̀ o ìwọ náà gbé àyẹ̀wò lórí eléyìí ṣé ọ̀dọ̀ èṣù ní yíyá tí máa wá ṣọ́dọ̀ shaitan ní yíyá tí máa wá náà ó di méjì já tún ká àdìsù èyí náà àdìsù Abu Hurairah náà tún ní o tó o bá lọ Sahih Bukhari hadith 3101 irú ẹ̀ náà ń bẹnu hadith 1164 irú rẹ̀ ń bẹnu hadith 1174 wá lọ sínú Muslim ó rí nínú hadith 389 nínú Bukhari bákan náà ó tún lè nínú hadith 583 náà kí ló hadith yẹn wí hadith eléyìí ó ní idha nudiya bis-salat nígbà tó lù pèrún tó bá ń pèrún lọ́wọ́ tó bá pèrún adibara shaitan shaitan ó bá gbàgìrì yóò máa sá lọ ẹ dákun ṣé máa ṣáṣí ni shaitan ń gbé ni idha nudiya lis-salat àní nígbà tí olùpèpè rún bá pèrún wọ́n ní adibara shaitan ó máa sá lọ wàláhù diratun torí pé ó ní àwọn òórùn burúkú tí ó máa gbọ́ ìyẹn pé ohun tó ń gbọ́ yẹn yóò di òórùn tí ó máa kó nira bá fàyídà kùdìyà tí wọ́n bá pèrún tán akbala yóò padà wá fàyídà thuwiba biha adibara tí wọ́n bá tún bẹ̀rẹ̀ ìkọ́mọ̀ yóò tún sá lọ fàyídà kùdìyà akbala tí wọ́n bá parí ìkọ́mọ̀ ni yóò bá tún padà wá yóò wá bá àwọn èèyàn lórí irun kò wá ní respect fatia kò ní respect kurani
wọ́n wá ní ata yakhtur bayna al-insani wa qalbi yóò wá máa kó ìdààmú yóò bọ́ sáàrin ọmọ ènìyàn àti ọkàn rẹ̀ yóò bẹ̀rẹ̀ sí ní kóró yìí bá fayaqula yóò máa sọ fẹ́ nìyẹn pé uskur kadha rántí nǹkan báyìí wa kadha rántí nǹkan báyìí hatta la yadri athalathan am arba'a salla tẹ́niyàn òfin ní mọyé irun tó kí bóyá mẹ́ta ni àbí mẹ́rin ni fa idha lam yadri thalatha am arba'a salla tí o bá wá mọyé tó kí nu mẹ́tẹ̀ẹ̀ta àti mẹ́rẹ̀ẹ̀rin ni o sajada sajdati sawi òun náà ni ó fi máa forí kan lẹ́ bàdí tàbí qabli àdìsù kan lélẹ́yìn. àdìsù mi òun sọ pé ńgbà tí Ṣàítánù bá padà wá yóò wá máa fa irun fùrọ̀ dí àwọn èèyàn tí wọ́n wà lórí irun ẹnjìníà yóò wá máa ṣe kí ni o yóò máa fa irun fùrọ̀ dí Ṣàítánù ó máa fa irun fùrọ̀ dí àwọn èèyàn tí ń bẹ lórí irun inú wọn wá máa ṣe fúkẹ́ yóò wá máa dàbí pé wọ́n so tàbí wọ́n so ṣé Ṣàítánù ní farun fùrọ̀ dí Ṣàítánù ní ó farun fùrọ̀ dí ẹni tí ń kírun yóò máa fi irun fùrọ̀ dí ni yóò máa fi fà á kẹ́niyẹn kó lè máa rò pé òun yaso wọ́n ní yìí ló fi pé ẹnikẹ́ni tó bá yaso lórí irun kó má fi irun yẹn lẹ́ o àyàfi illa an yajida sawtan an yasma sawtan aw yajida ri àfi tó bá gbọ́ ohun iṣó ni tàbí tó bá gbọ́ òórùn ni kó tó fi irun yẹn lẹ̀ Ṣàítánù wa máa fa irun fùrọ̀ dí àwọn èèyàn tí ń kírun lórí irun yóò máa fi irun fùrọ̀ dí wọn yóò máa fi ṣeré kán lè máa rò pé àwọn ti so eléyìí náà hadithu náà ni. bákan náà mo fẹ́ fi kan náà kún Imam Bukhari àti Muslim náà ni wọ́n jọ gbà wá tó bá lọ Bukhari hadith 1093 Muslim hadith 774 òun jẹ́ kó yé wa yí pé ani Abdullah látẹnu àfàwọ̀ Abdullah pé wọ́n sọ létí àná Muhammad wọ́n sọ̀rọ̀ ayé nìkan wọ́n ní mazala na iman hatta asubaha ẹni yẹn kì í yẹ kì í gbò yóò sùn tílẹ̀ ó fi mọ́ ni nínú àdìsí kan wọ́n ní wọ́n sọ̀rọ̀ arákùnrin kan lọ́dọ̀ ànẹ́bì ṣe pé ẹni ni yanamu ṣẹ́gẹ́tì mi sìn walam yastayqiz hatta yusbih kò ní í jí àyàfi tílẹ̀ bá mọ́ wọ́n wá lànàbì sọ yìí pé irú ẹni yẹn wọ́n ní ma qama ila salat kò ní dìde kírun kàkójú oorun ló wà wọn lànàbí ní bala Ṣàítánù fi udnihi wọn lè ṣu tọ̀ sí wo etí ẹ̀ ni yẹn fi hàn yí pé ẹni tó bá gbàgbé sùn ní ìsìn tí ò láǹfààní kó kírun lásìkò tí wọ́n ń kírun èṣù ló tọ̀ sí wo etí rẹ̀ tẹ́ ẹ̀ dẹ̀ sọ fún wa pé anáhìmù ẹni tó bá wà lójú oorun kò ṣẹ̀ Ọlọ́run lẹ́ṣẹ̀ kan hatta yastayqiz tí ó fi jí wọn láwọn èèyàn mẹ́ta kan ń bẹ Ọlọ́run ò ní fìyà jẹ wọn níbi kan ó ní al-majnun hatta yafiq ẹni tó ya wèrè tí ó fi gbádùn wà nahim ẹni tí ń sùn hatta yastayqiz àyàfi tí ó fi jí wà sabi àtẹni tó jọmọ kékeré hatta yahtalima títí tí ó fi bàlágà ìyẹn ni pé rufi alqalamu an thalathin gègé wọn máa ń gbé sókè ń bí ọ̀rọ̀ èèyàn mẹ́ta kan ni wọn ní kọ̀ kankan lẹ̀ fún ló fi jásí pé Ànábì sallallahu alaihi wasallam pé man nama ani salati aw nasiyaha ẹnikẹ́ni tó bá gbàgbé sùn níbi irun kan ó sùn gbàgbé man nama an salatin ó sùn ní ó jẹ́ kó rí irun kan kí aw nasiyaha tàbí gbàgbé ló mú falyusalliha hina dhakara ìgbà tó bá rántí tó bá jí ni kó kí fa innaha waqtuha tó rásìkò tó jí yẹn gan lásìkò tiẹ̀ lọ́dọ̀ Ọlọ́run wọ́n ní Ṣàítánù òun ni ó máa tọ̀ sáwọn èèyàn létí pé madhala nahima hatta asba kò yẹ kò gbò tílẹ̀ ó fi mọ́ kò láǹfààní kó dìde kírun wọ́n lè ṣùtọ̀ sí wo etí ẹ̀ ni náà nínú àdìsí yẹn di mélòó márùn mo fẹ́ mú ó di mẹ́ta àbí ẹlẹ́ẹ̀kẹrin Abu Hurairah náà tún ní o nínú Sahih Bukhari téèyàn bá lọ ka hadith 3127 wàá gbọ́ eléyìí
ó ní idha sami'tum siyaha dika tẹ́ ẹ bá gbọ́ tákùkọ adìyẹ bá kọ fas'alullaha min fadlihi ó yẹ ẹ yá bẹ Ọlọ́run nínú ọlá rẹ̀ kó ṣàánú yín o fa innaha ra'at malakan torí pé màláìkà lórí. mi rò gbogbo idha sami'tum siyaha dika tẹ́ ẹ bá gbọ́ kíkọ àkùkọ adìyẹ tàbí ká sọ pé abo rẹ̀ ó ní fas'alullaha min fadlihi ó yẹ ẹ yá bẹ Ọlọ́run dáadáa nínú ọlá rẹ̀ ni ó fa innaha ra'at malakan torí pé màláìkà kan lórí màláìkà kan lórí. wọ́n wá ní wa idha sami'tum nahiqal himari àmọ́ tẹ́ ẹ bá gbọ́ ohùn kẹ́tẹ́kẹ́tẹ́ fata'awwadhu billah ẹ yá wá ìṣọ́ lọ́dọ̀ Ọlọ́run kó ń bí èṣù o fa innaha ra'at shaytanan torí pé èṣù ló ń rí. torí pé ṣàìtọ́n ló ń rí bí kẹ́tẹ́kẹ́tẹ́ tó ń bá ti lè pariwo táwọn èèyàn ń gùn ní pé ṣàìtọ́nù lórí àmẹ́díyẹ màláìkà lórí. ìbéèrè wa ni pé ṣé màláìkà ládìyẹ ń rí tó fi ń kọ́? ṣé màláìkà ládìyẹ ń rí tí àkùkọ adìyẹ fi ń kọ́? àwọn adìyẹ wọn a máa kọ nítorí àwọn sábàbí torí pé tí wọ́n bá kọ wọ́n gbóhùn ara wọn sì máa pera wọn àmọ́ wọn ló ń rí màláìkà ni. ṣé Ọlọ́run ló wá sọ fún adìyẹ ń rí màláìkà? àmọ́ tá a bá gbọ́ ohùn kẹ́tẹ́kẹ́tẹ́ èyí tá à ń pè ní himar so ṣèitọ́nù ni o. now àdìsí yẹn ìkàntúnù àdìsù mi nínú Sahih Muslim ló ń wà tí wọ́n bá lọ ka volume 1 àdìs 265 ó ní sa'ala an-nabiyya 'anil kalbi al-aswad wọ́n béèrè lọ́dọ̀ Ànábì pé kí lórí sájà dúdú ẹ̀gbọ́n tí wọ́n lánàá bí wọ́n ní Ànábì ní innahu shaytan wọ́n léṣù ní ajá dúdú lọ́dọ̀ àwọn olóyìnbó racism ni wọ́n ń pè eléyìí. Ànábì yẹn sì ń ṣe racist torí pé ajá dúdú ló sọ ọ́ di ṣaitan. ó dá ń gbà náà ológbò dúdú ń kọ́ màálù dúdú ń kọ́ ẹran àgbò dúdú ń kọ́. ṣé ẹ dẹ̀ mọ̀ pé lọ́dọ̀ àwọn Yorùbá believe pé aṣọ dúdú aṣọ èṣù ni torí pé lọ́dọ̀ àwọn Yahudi aṣọ dúdú làwọn ń lò. kí la lè fi sọ ìkórìíra ajá di nǹkan fáwọn èèyàn? so ká sọ fún wọn pé ajá dúdú tájá sì pọ̀ ajá tó bá ti wá dúdú nìsín ṣèitọ́nù ni. pé wọ́n bi Ànábì léèrè anil kalibil aswad nípa ajá dúdú fa ajabahu bi annahu ṣèitọ́n wọn l'Ànábì dá lóhùn pé èṣù ni. ṣé èṣù lájá dúdú? ṣé torí pé ó dúdú ni ló fi jẹ́ ṣèitọ́n? tó bá jẹ́ bẹ́ẹ̀ ń gbà náà aṣọ dúdú ńkọ́? ṣáṣọ èṣù láwàá pé náà jẹ́ kí n wá fèlè ìparí ẹ̀ méjì ni màá fi parí ẹ̀. Imam Bukhari tún gbà wá lẹ́nu Abu Hurairah bákan náà wọ́n ní kana yahmilu ma'a an-nabi idawatan liwudu'ihi wa hajatihi. wọ́n ní Abu Hurairah jẹ́ nìkan tí tó máa ń bá Ànábì gbé àgé àlùwàlá tí ó bá ṣàlùwàlá àti ngbà tí yóò bá gbọ̀nsẹ̀ ó jẹ́ nìkan tí máa bá gbé àgé tí wọ́n bomi sí. wọ́n ní fabaynama huwa yatba'uhu biha wọ́n ní láàrin wípé ó wá ń tẹ̀lé Ànábì ńjọ́ kan. ẹ máa gbọ́ o faqala man hadha Ànábì wá bẹ̀rẹ̀ pé ta nìyẹn. ṣé òun ló sì ń bá Ànábì gbé àgé tí ó bá lọ ṣàlùwàlá tàbí tí ó bá lọ gbọ́ bùkátà bí wọ́n ti wínú kana yahmilu òun ní ń bá gbé. fabaynama huwa yatba'uhu biha wọ́n ní níjọ́ kan ó wá ń gbé àgé àlùwàlá yẹn tẹ̀lé Ànábì lọ. Ànábì tí wàá ní man hadha tánú.
ok ìyẹn fi hàn yìí pé tá a bá wo ọ̀rọ̀ yìí nísìn nígbà tá ànábì ń lọ kò tẹ̀lé ànábì ni àbí ó máa ń yọ rẹ̀ gbági tẹ̀lé ànábì tẹ́lẹ̀ ni òun ló ń bá ànábì gbé ní àjọ kan ó wá ń tẹ̀lé pẹ̀lú tó bá ànábì ń gbéhùn ànábì ò wá mọ̀ pé òun ní ń bọ̀ ànábì wa ní man hadha ìwọ ta ni qala ana Abu Hurairah ó wá lé mi Abu Hurairah ni wọ́n lá ànábì wa ní abugini ahjaran bá mi lọ wá àwọn òkúta wá astafiddu biha tó wọn fi nù dí lẹ́ni tó gbómi tẹ̀lé lánàbì tí wọ́n gbé omi tẹ̀lé ó wá rómi ó wá ní òkúta ni kí wọ́n bá bọ́hùn lọ mú wá kóhun lọ fi nu ẹ̀gbin ó wá ní wàlà tahtini bi'azmin wàlà bi'rawsa àmọ́ tó o bá ń bọ̀ má wá má mú àwọn ahjar má mú àwọn àbà má mú egungun má mú egungun wá egungun ẹran má sì wá pẹ̀lú àwọn ráúsà ṣe àwọn èèyàn káwọn ẹgbẹ́ ẹran kan wà tí ó ti dàbí òkúta báyìí má mú yẹn náà wá qala fa ataytu bi ahjarin ahmiluha fi tarfi thawbi ó ní mo wá kó àwọn òkúta jọ tí mo kó wọn sétí aṣọ mi thumma nsaraftu mo wá lọ bá Nábì hatta idha faragha títí tó fi wá ṣe tán fakultu ma balul azmi wa rawsa mo wá ń bi léèrè pé kí ló dé tó ní ká má mú egungun wá àti àwọn ìgbẹ́ tó ti gbẹ́ nì qala ó mọ mi tọ́ amílí jinni ó ní àwọn nítorí yẹn oúnjẹ àwọn àlìjẹ̀nú ni oúnjẹ àwọn àlìjẹ̀nú òun ní egungun àti ráùsù yẹn ó ní ẹ̀wọ̀n gbọ́ ó ní wà innahu atani wafdun torí àwọn kan nú àwọn àlìjẹ̀nú wafdun jí náà wá bá mi láti nùsùbíìn wà ní ìmọ̀lì jìnnù àwọn àlìjẹ̀nú tá à ń sọ àlìjẹ̀nú gidi ni wọ́n fasaluni azada àwọn ni wọ́n wá bẹ̀ mí kí n wá táwọn ó máa jẹ fáwọn àlìjẹ̀nú èyí jẹun ká Nábì tó dé àbí kí náà ń jẹ wọ́n wá bẹ̀ mí kí n bá wọn wá táwọn ó máa jẹ ẹ̀wà àlìjẹ̀nú èyí jẹun tẹ́lẹ̀tẹ́lẹ̀ fada'awtullaha lahum mo wá bá wọn bẹ Ọlọ́run alla yamarru bi'azmin wala birawsa illa wajadu 'alayha ta'aman pé wọ́n gbọ́dọ̀ kọjá lára egungun kan tàbí pẹ̀lú ráúsà kan àyàfi kí wọ́n rí tí wọ́n máa jẹ lára ẹ̀ légungun tí àwọn ajá ò ti wó tán. ó yẹ ká béèrè pé kí làwọn àlìjẹ̀nú ń jẹ ká Nábì ó tó dé ṣé nígbà tá Nábì dé làwọn àlìjẹ̀nú bẹ̀rẹ̀ sí ní jẹun ṣé kò ní tọ́lọ̀ ń dákán máa jẹ tó fi wá já sí pé wọ́n wá bá Nábì pé kó bá wọn wá ní táwọn máa jẹ Ànábì ló wá tọrọ ń tálìjẹ̀nú ó máa jẹ fún àdìsí yẹn di mélòó jẹ́ kí n wá fẹ́lẹ́ ìkángun ẹ̀ èyí ń wá wọn lá Nábì sallam látọ̀dọ̀ Ummu Shariki ni wọ́n ní amara bi qatli li wazighi Ànábì yìí pàṣẹ ká máa pa ọmọ nílé kí nìdí tó fi ní a máa pa wọ́n ní kana yanfukhu ala Ibrahim torí pé ó ń fẹ́ atẹ́gùn sànàbí Ibrahim lára tó bá wà díje pé nígbà tó dáná sí Ibrahim òun ló ń fẹ́ iná kó lè la ilaha illallah ẹ dákun ẹnu wo ni ọmọ onílé ní tí ó fi fẹ́ atẹ́gùn àbẹ́jídé ògbọ́n ni kana yanfukhu ala Ibrahim torí òun ló ń fẹ́ atẹ́gùn sí Ibrahim lára. Sahihul Bukhari hadith 3180 ó ráwọn èèyàn wọ́n sì máa dìfẹ́ǹdì àwọn nǹkan yìí wọ́n wá ní amara bi qatlil wadhighi wa sammahu fuwaysika ó ní ká máa pa torí pé lára àwọn fásìkì ni àwọn ọ̀bìlẹ̀jẹ́ ni torí pé ó gbẹ̀bọ̀dé fún Ànábì Ibrahim ẹ dákun iná tọ́lọ̀ fúnra rẹ̀ jó yé wa yìí pé kulna ya naru kuni barudan wa salaman àwọn Ọlọ́run fúnra wa la sọ fún iná pé kuni barudan máa tutù mọ́ lára wa salaman sì jó máa bá a lára mu wa aradu bi kaidan wọ́n pète pèrò ṣé ọmọ onílé gan ó rí iná yóò dúró ṣé wọ́n ó dáná síbi kan èéfín iná lásán ọmọ onílé wà dúró
kámá wàá lóhùn ní wàá lọ bí iná nì ní wàá lọ máa fẹ́ iná nì kó lè jó sí lára eléyìí kharafa ni kọ́lọ́n kó dákun kó là wá ń bẹ̀ kó ṣíjú àánú wò wá ẹyọ kan tí màá wá fi parí ẹ̀ náà ní wípé nínú Sahih Muslim wọn lábú rírà náà tún sọ fún wa pé al-faratu maskun èkúté rí wọn o lára àwọn àjọ yehudi kan tọ́lọ́ ń parẹ́ ni eku pé lára àwọn àjọ yehudi kan tọ́lọ́ wọn bá parun ni ó ní wahayatu dhalika àmì tá a fi mọ̀ bẹ́ẹ̀ pé annahu yudau bayna yadayha labanul ganam fatashrabahu pé tí wọ́n bá gbé ọmú àgùntàn fún yóò mú wà yóò dá obìnrin àdéhùn lábàdàn níbi àmọ́ tí wọ́n bá fún ní ọmú ràkúnmí fàlàtà dúkọ̀ ó kò ní mú. wọ́n ní fàkọ́lẹ̀ làwọn káàbù wá ń sọ fún pé àsàmáyì tàhádà ní rasúlẹ̀ ó dẹ̀ gbọ́ ilé lọ́dọ̀ òjíṣẹ́ ọlọ́run. ṣé ó sì gbọ́ èyí lọ́dọ̀ òjíṣẹ́ ọlọ́run? in tó fi dáhùn ni pé afa wunsi láti àlàyé taurat ṣé wọn sọ Taurat kalẹ̀ ni ṣé wọn sọ Taurat kalẹ̀ ni ìyẹn fi hàn pé ó pọ̀ nínú àwọn àdìsù tá ń kà lónìí tó jásí pé ìpínlẹ̀ rẹ̀ wà nù Taurat tá a dẹ̀ ń lọ má nà Muhammad sallallahu alayhi wa sallam. wọ́n wá ń jẹ́ kó yé wa wípé àwọn Yehudi wọn kì í mu wàrà ràkúnmí pé torí ẹ̀ náà lè kú èé ṣe é mú torí pé ìran Yehudi ni tọ́lọ̀ ń fi parẹ́. insha Allahu ta'ala ibi ni a dúró sí ní alẹ́ ìkọlọ́ kó dákun kó ṣíjú àánú wa. ìkan tí n bá tún fi kún nínú Sahih Muslim wọn lawla banu Israel Abu Hurairah náà ni pé tí ìbáṣọ láwọn ọmọ banu Israel ni lam yakhbuthu at-ta'am oúnjẹ òní máa bàjẹ́ wọ́n lam yakhbuthu al-laham ṣẹ́gẹ́tì mi sìn ẹran náà ìbá máa yọ dín àmọ́ ọmọ bani Israel ló fà àwọn ló fà tẹ́ran fi ń yọ dín àwọn ló fà tó ń jẹ fi ń bàjẹ́ tí ìbá ṣàwọn ni oúnjẹ ìbá máa ṣe kò bọ́ máa bàjẹ́ àwọn ló fà tó ń jẹ fi ń bàjẹ́ tí ìbá ṣàwọn lam yakhbuthu al-laham ẹran náà ò bá máa di pé kó máa rùn kó máa yọ dín ó wá tún ní wàláwọ́lá hawa tí ìbá ṣe àwáwù ni lam takun unza sawja obìnrin ìbá wọn jàǹbá ọkọ rẹ̀ tọ́lá wàhù ló jàǹbá ọkọ rẹ̀ ṣe àwáwù jàǹbá ádámà ni tá a bá gbọ́ Kùránì yé dáadáa ìyàwó àwáwù jàǹbá ádámà ni ṣe báwọn ìtàn bíbélì tá a lọ kó wá ni Kùránì ní fawaswasa lahuma shaitan èṣù kóró ìròyìn báwọn méjèèjì ádámà kọ́ ló ní kó yí ọlọ́run ní la taqraba hadhi ìṣàjára níbo ni àwáwù ti wá jàǹbá ìyá wa Adam bàbá wa Adam wọn tí ìbá aṣọ láwọn bànú Israẹla ni ó lam yakhbuthu at-ta'am oúnjẹ onímọ̀ bàjẹ́ wa lam yakhbuthu al-laham ẹran ìbò onímọ̀ ayọ̀dín tí ìbá aṣàwáwù ni obìnrin onímọ̀ jàǹbá ọkọ rẹ̀ ṣàwáwù jàǹbá Adam níbo ló ti jàǹbá rẹ̀ ká mú àyà yẹn wá nu Kùránì ọlọ́run fi wá mọ̀nà o kó o ṣíjú àánú wò wá kó o ṣe dáadáa fún wa àárọ̀ ẹ̀yin gbogbo ẹ̀yin ọmọ ìyá wa tí ẹ bá wà lórí ètò ọlọ́mọ aṣíjú àánú wò yín nígbà tí kinní yẹn náà lọ alhamdulilayi pé aláǹfààní àtún ṣe gbogbo ẹ̀yin tẹ́ ẹjọ́ olùkún lọ́wọ́ ọlọ́run dákun bá wa kún yín lọ́wọ́ mo ṣàdúrà fún Alhaji Ismail Ọlálẹ̀mí tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ Bestap ọlọ́run bá wa ṣíjú àánú wọn kó bá wa ṣe dáadáa fún wọn kó bá wa gbọ́rọ̀ wọn sẹ́sọ̀ má jẹ́ kọ́rọ̀ wọn dàrú ẹni tí wọ́n ń dá sí nínú ìgbésí ayé Islam ọlọ́run dákun apádà sí ibú apádà sí ìgbà májò wọnú ọ̀rọ̀ wọn bákan náà ìyá wa Alhaja Riskat Oyewunmi àwọn ni wọ́n pè wọlé nígbà tá a ṣe programu ní jóni tí wọ́n ń sọ ọlọ́run bákun àlékún dáadáa ọlọ́run bá wa ṣe fún yàwá náà bí akil hayyil qayyum kárí gbogbo ẹ̀yin ọmọ ìyá wa bàbá wa mudirul markaz àdúrà tá a máa ń ṣe fún ọlọ́run bá àgbàdúrà wọn allahumma ya man shafaita ayuba wa kashafta dura yaqub ishfi kulla maridin yata'allam wala yatakallam allahumma inna nas'aluka shifa li shaykhina habibillah adam abdullah lori wa li kulli ruhin aysati min adin-naw bisabil marad rabbi arih thumma awwid ثم اشف كل نفس لا يعلم بوجعها إلا أنت إنك على كل شيء قدير فلقد جاءكم
لإيلاف إنا أتينا فاتا. بسم الله الرحمن الرحيم. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. بسم الله الرحمن الرحيم. لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين ولا حول ولا قوة. àwa tún ṣàdúrà fún bàbá wa Gbọ́lágadé Al-Maruf ọlọ́mọba mi ṣíjú àánú wọn kó bá mi ṣe dáadáa fún wọn mọ̀ dá wọn dára wọn nígbà kan. bàbá wa Adégbìtẹ́ nílùú Òṣogbo ọlọ́mọba mi ṣàánú wọn. bàbá wa Odùọlá bá wa ṣe dáadáa fún wọn. Ibrahim Bádéjọ ọlọ́mọba wa ṣíjú àánú wọn. bàbá wa Abdulhakeem Muradeyo ọlọ́mọdàkùn mọ́ dojú tì wọ́n láéláé. àfa wa Àlàbá Àlàbáyíká di Christ ọlọ́njẹ́ ogun lẹ́mìí kó sí lálàáfíà àpàdà síbú àpàdà sígbà ọlọ́mọjọ wọlé tọ̀. àfa wa Sa'idu Kakawa ọlọ́mọba mi ṣíjú àánú wọ̀nyí o. àfa wa Jamaluddin Abubakar ọlọ́run ò ní padà lẹ́yìn kárí gbogbo apáta ọlọ́run kó ṣíjú àánú wa kó ṣe dáadáa fún wa àtẹ̀ntì ń wò wá àtẹ̀ntì ń gbọ́ wá àtẹ̀ntì ń bá wa ṣe rẹ̀ ọlọ́run dákun bá wa ṣoore fún ní kálukú ẹ̀ǹtí kó wá ń fẹ́ ọlọ́run jó tẹ̀ wá lọ́wọ́ bí akil ayyil kayyum wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. insha allah láàrin ìṣẹ́jú mẹ́wàá tí ò ní kó má dà pa àfi àyèlẹ̀ á ṣí ojú òpó lẹ̀ fún àwa àti wà ní 9:55 báyìí ní ìsìn. insha allah quarter after a gbọ́dọ̀ lọ ó yẹ ká lọ ní 10 tẹ́lẹ̀ already àmọ́ nítorí pé kíní yẹn break láàrin ìyẹn náà láṣẹ fi àyè ìṣẹ́jú bíi 10 sí 11 yẹn lẹ̀ so pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run ẹ bá mi fi kíní yẹn sí kí n fi mọ́. àṣẹ ìhùwà Ádámù ló kọ́ wa ní kéwù. ẹ̀yẹ́ yan wá kan rámúnà bá ní Ádámù. sílẹ̀ fáwọn tá a bá fẹ́ pè wọlé nípa ní àsìkò a máa ń fi yẹn ṣàdúrà fún ajá kúkúrà Sóyèbọ̀ ọlọ́mọba aṣíjú àánú wọ̀nyí. àfáwọn Àyìnà Adésànyà ẹ jẹ́ kó máa lọ bẹ́ẹ̀ náà ọlọ́run ní padà lẹ́yìn o. àfáwọn Abdulaziz Abdulwahab Alaba ọlọ́mọba àgbàdúrà yín lọ́la la ilaha illallah. àfáwọn Sadiq Zakariya ọlọ́run dákun bá wa ṣíjú àánú wọ̀nyí kó sì mọ́ fi yín lẹ̀ ńgbà kankan lọ́la la ilaha illallah. bákan náà àfáwọn Abe Sanusi ọlọ́mọ fi yín lẹ̀ Ọláwálé Adéyíwọlá Ayọ̀mídé ọlọ́mọ aṣàánú yín. àfáwọn Wahab Abbas Abíọ́lá ọlọ́run ní jẹ́ kọ́rọ̀ yín dàrú. àfáwọn Suleiman owó ní kókó ọlọ́mọ wa ṣe dáadáa fún yín lọ́la la ilaha illallah. so mò ń wo náà àwọn tọ́lọ̀ ní kí n nẹ́tíwọ́ọ̀kì yẹn naam. Assalamu alaikum. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ta ló ń pè wá láti bọ́sà? Unknown caller. Ó ti já. Assalamu alaikum. Assalamu alaikum. Inte fi ń gbọ́ wa yẹn kọ́kọ́ bá wa yí lẹ̀ nítorí Ọlọ́run. Assalamu alaikum. Masha Allah, ta ló ń bá wa sọ̀rọ̀ láti bọ́sà? Naam. Naam, à ń gbọ́ yín. Naam, bismillah, à ń gbọ́ yín sẹ́. Gbọ́n tó ń sọ. Assalamu alaikum. Naam, rà pé nẹ́tíwọ̀kì ìpín yẹn ló ń já ara wọn kọ́lọ̀ kó ṣíjú àánú wa torí pé àwa náà ń wo aago yẹn. So now. Unknown caller. Assalamu alaikum. Assalamu alaikum. Masha Allah, ta ló ń pè wá láti bọ́sà? Naam, Masha Allah, bismillah. Naam. Allahumma amin. Allahumma amin.
ìṣẹ́jú kan sáré. Allahumma amin. Ọba tó fún ànábì wọn ṣe ìjọba alálàáfíà tó péye ọlọ́run alálàáfíà tó péye. Allahumma amin. Àtẹ̀yìn náà sà. Ẹ̀mí sáré. Amin ya Allah. Aláàbí púpọ̀. Amin ya Olóòtú Allah. lẹ́yìn ló gbádùn ara rẹ̀. Amin ya Allah. Inshallah. Ẹ̀kú ìkùnà. Jazakumullahu khair sà. Ẹ ṣé gan sà. So adúpẹ́ lọ́dọ̀ àwọn bàbá wa tí wọ́n pè àdúrà ni wọ́n ṣe. Gbogbo àdúrà tí wọ́n ṣe Ọlọ́run jọ̀ọ́ ṣe mọ́ wa lára. Gbogbo ohun tó bá jáde lára tí wọ́n náà Ọlọ́run jọ̀ọ́ ní àlùbáríkà má ṣe wọ́n lẹ́rú ayé. Bí akil hayyil qayyum wala hawla wala quwwata illa billah. Inshallah à ń retí pé fáwa tí a bá fẹ́ pè wọlé sọkọlọ́n kó ṣe dáadáa fún wa. Àfáwa Sẹ́ríkì Abíọ́lá aṣàdúrà fún yín o lọ́la la ilaha illallah aṣàdúrà fún yín kọlọ́nba wa ṣe dáadáa fún yín o kọ́ máa padà lẹ́yìn. Àfáwa Alájà Àbíkẹ́rímí ọlọ́nba wa ṣe dáadáa fún yín. Àfáwa Ẹja Lónìbù Ọlọ́run ní fi yín lẹ̀. Ajá wa Òyewùnmí ọlọ́mọ fi yín lẹ̀ o. Darul Ittiqan wal Irshad ọlọ́nba wa ṣe dáadáa fún yín. Salamu alaikum. Salamu alaikum. Salamu alaikum. Salamu alaikum. Bàbá wa Abdulwahab láti Lúkòròdú. Alhamdulillah, Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ bàbá. Alhamdulillah, alhamdulillah. Amin ya Allah, amin ya Allah. Amin, 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 amin. Amin. Allahumma amin, Allahumma amin. Amin ya Allah, amin ya Allah. Amin, amin ya Allah. Masha Allah, jazakumullahu khair sir. Masha Allah, Ọlọ́run jọ ń ṣọ̀pọ̀ ọdún láyé o. Àmín, 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 àmín. Masha Allah. Àmín bàbá, jazakumullahu khair, àmín. Illa billahil aliyyil azim. Ọlọ́run bá gbàdúrà tí yín náà. Ọlọ́run bá wa ṣe dáadáa fún wọn. Bi akil hayyil qayyum. Naam, àwa tí a bá tún fẹ́ pè wọlé. So bàbá sì ráwọn tí wọ́n lè ṣàlàyé fún wa pé àdìsù yìí o akẹ́kọ̀ọ́ kọlọm kó ṣíjú àánú wa o torí pé njẹ́ òní tí mo béèrè yìí pé bàbá rẹ̀ ń tó lè rí ẹ̀rí mú wa wípé ẹbọ ni nǹkan tá a ṣàlàyé yẹn tàbí haramu ni bàbá wa kan pè mí ṣẹ́gẹ́tì mi nísìn wọ́n dẹ̀ ń sọ pé kéèyàn mú atare kó mú owó wọ́n ní alukurani sọ pé la tushiriki billahi ṣé la tushiriki billahi ni àyà tó lọ pẹ̀lú yẹn identify ní ẹbọ mo sì ń béèrè wípé ṣé àrọ́ọ̀mù ní atare àní gbogbo ohun tí ò bá Ànábì sallam tadawaw ibadallah wala tatadawaw bil haram ẹ ṣoògùn àmọ́ ẹ má lo ohun tó bá jẹ́ èèwọ̀ èmi wọn á ní ṣebí mi kì í ṣe kí n bẹ̀rù Ọlọ́run mò ń ṣàbòsí ni wọn wá ń kó tí àyà pé lima taquluna ma la taf'aluna ṣáyà ń tà ń sọ nìyẹn àyà tí wọ́n máa ń lorú yẹn fún òun náà ni tí Ọlọ́run bá pa wá láṣẹ tẹ́nìkan wá ń ṣàwọn èèyàn lójú kòkòrò ẹ̀ tóun ò lè ṣe kìí ṣe pé n tó lẹ́tọ̀ọ́ Ànábì kì í jẹ àlùbọ́sà àmọ́ kò fáwọn èèyàn kan má jẹ ṣé ká wá máa sọ fáwọn ẹgbẹ́ lima taquluna ma la taf'aluna ṣèbí wọ̀ èyí jẹ àlùbọ́sà òṣè wá fáwọn èèyàn lẹ́ẹ̀kan má jẹ àlùbọ́sà ṣẹ́gẹ́ tí mi sìn Ànábì ní inni la akulul basal èmi èyí jẹ àlùbọ́sà o la uharimu àmọ́ mi ò ṣe lè wọ̀ fún yín o so káwá nígbà tá Ànábì èyí ti jẹ àlùbọ́sà nísìn èèwọ̀ làlùbọ́sà àbí Ànábì náà ti wá kó ọnù àyà pé lima taquluna torí àyà yẹn ni wọ́n ń lò fún mi kò sì síjọ́ tó pè mí láyé tí wọ́n lẹ́rìí bíi àtáàkì ni ìjọ kan náà ni wọ́n àtáàkì mi ṣe máa pápò sí ńlá lélẹ́yìí wọ́n ń sọ̀rọ̀ lórí àwọn kọ́mpánétọ̀ méjì tó ń jà ẹ ṣe wá sí ìgbà kan ṣe gbọ́n tẹ̀ ń sọ so Ọlọ́run dákun kó bá mi ṣe dáadáa fún wọn kó ṣe dáadáa fún mi náà salamu alaikum salamu alaikum náà ìyẹn náà tún rebete o kọ́lọ́n bá mi ṣe dáadáa fún wọn torí pé wọ́n máa ń dùn mí pé wọ́n yéé sábà gbọ́ mi yé mo dẹ̀ ń jẹ́ kó yé wọn pé ẹ lè impose opinion yín lórí mi
èmi ti sọ àgbọ́yé tèmi èyí tó bá jágbọ́yé tí ẹ mú dání ní káwọn èèyàn mú ẹ̀rí kan wá pé haram ni minal kitabi aw minas sunna bóyá yálà Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ àbá nàbí ló sọ ẹ lọ àwa máa wá tí ò lọ á máa lọ mọ́ so Ọlọ́run kó là wá èmi èé ṣe àmọ́ àyí ṣe tèmi nì mi ò ní sọ pé haram ni àfi tọ́lọ́run bá pè ní haram mi ò sì ní pè ní ṣíríkù àfi tọ́lọ́run bá pè ní ṣíríkù mọ́ kí fún mi nu mo ka àdìsù kan jò ní bí mùsùlùmí kan bá dánrú ẹ̀wọ̀ ẹlẹ́bọ ni wọ́n pè tádìsù yẹn ń sọ nípa tí ìgbóná bá dé báyàn pé kó wá odò tí ń bá ń ṣàn lọ ẹ gbọ́ kó wá odò tó ń ṣàn lọ tó bá débi odò tí ń ṣàn nì kó wá kọjú sọ́nà ibi tódò yẹn ti ń ṣàn kó wá bọ́ sínú odò yẹn kó sì ṣanra nú ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta kó kiri ẹ̀ wọnú ẹ̀ wọ́n sì sọ àdúrà tí ó ṣe ẹni bá wá ṣerú ẹ̀ lẹ́ni àwọn tí wọ́n lọ ń wẹ̀ lódò kí là ń pè wọ́n àdìsí rẹ̀ sì wà Ọlọ́run kó ṣíjú àánú wa kó ṣe dáadáa fún wa so inshallah ta'ala bàbá tí lò ṣẹ́jú kan sí ká mọ́ lọ ká mọ̀ pa ti kú nígbà mọ́ ká àdìsí máa gbà ṣe rí nǹkan àṣebéyàn ò bá rí jiyàn ní oníràbùkẹ́ ọgẹ́rẹ́ so Ọlọ́run kó ṣíjú àánú wa kó gbọ́rọ̀ wa sẹ́sọ̀ akil ayil kayyum Ọlọ́run dákun èyí tá a wí lónìí mọ́ ṣe láwìí mọ́ fún wa àwa náà tá a sì gbọ́ mọ́ ṣe lágbọ̀mọ́ fún wa jó ṣe wá láǹfààní já sì gbọ́ yé ọ̀rọ̀ Ọlọ́run já gbọ́ yé ká sì lè lo àfáwà gbogbo ẹ̀yin àfáwà náà la ṣàdúrà fún ọ àfáwà Abdulgani Abdulmajid Ọlọ́run dákun mo bẹ̀ lọ́hùn kọ́lọ́n bá mi ṣíjú àánú wòye gbogbo wa tá a jọ wà lórí ètò Ọlọ́run kó ṣe dáadáa fẹ́ni kankan wa mọ́ fẹ́ni kankan wa lẹ̀ o mọ́ dá wàhálà sí wa lágbádá o Ọlọ́run dákun mójútó wa o mójútó lé wa mójútó náà wa ẹni tí ń wá owó Ọlọ́run bá wa fún ẹni tí ń bá ọwọ́ ọmọ Ọlọ́run bá wa fún ẹni tí ń wá àlùbáríkà Ọlọ́run bá wa fún ẹni tí ń wá àgbéga Ọlọ́run bá wa fún gbogbo àwọn tí wọ́n sì ti bímọ Ọlọ́run má fi pa wọ́n lẹ́kún bí akil ayil kayyum gbogbo àwọn tí wọ́n ń gba ọ̀dọ́ wa pé ẹ máa bá wa sọ báyìí fún Ọlọ́run bá gba àdúrà oníkálukú wọn àfáàwa Ọlátúnjí Khalifa Din Ọlọ́run bá ṣíjú àánú wòye àfáàwa Abdulwasi Saad Ọlọ́run bá wa ṣe dáadáa fún yín lọ́la la ilaha illallah kútùbọ̀ bá wa gbàdúrà yín dáadáa àti kó wa kó mú sí mọ́ fẹ́ni kankan lẹ̀ ẹnjìníà wa náà nílẹ̀ agodo ń bí Ọlọ́run bá wa ṣíjú àánú wò ẹnjìníà Abdulrasheed Ọlọ́run dákun ìgbìyànjú rẹ̀ Ọlọ́run má jò já sásán níwájú Ọlọ́run oore ayérayé Ọlọ́run dákun kó bá wa ṣe fún oore tí ọmọ máa jẹ tí ò ní tán Ọlọ́run bá wa ṣe àfáwà Ọ̀nàwálé Abduljalil Ọlọ́run ní fínlẹ̀ àfáwà Rahim leafi citizen ọ̀rọ̀ yín ò ní dàrú lọ́la la ilaha illallah Ali Abdulaziz Ọlọ́run bá wa ṣe dáadáa fún yín àfáwà Wahabu Abbas Abiola iná tún ní Ọlọ́run níjó bàjẹ́ o oníkálukú wa Ọlọ́run kó gbọ́rọ̀ wa sẹ́sọ̀ lọ́la la ilaha illallah Muhammad rasulullah wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim engineer já máa fi èyí ṣe lọ nígbà tá a bá rí ẹni tó fẹ́ pé allahumma rabbana ablana min ladunka rahmatan wa ayyi lana min amrina rashada allahumma rabbana atina fi dunya hasana wa fil akhirati hasana wa qina adhaban nar tawaffana muslimina walhikna bis salihin اللهم إنا نسألك موجبات رحمتك وعزائم مغفرتك والسلامة من كل إثم والغنيمة من كل بر لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها يا أرحم الراحمين بأك يا أول الأولين ويا آخر الآخرين يا ذا القوة المتين يا رحم المساكين ويا أرحم الراحمين أفاو عبد العزيز أولادو سموشا دعا فين أولو نفين له أفاو عبد الرشيد أتندا أولو مباق بدعا أولو يتندي أدوكي أولو نداكو مفين له لولا لا إله إلا الله àwọn tó lọ ní ká rí orúkọ wọn nìyẹn torí pé nẹ́tíwọ̀kì yẹn gbà mí tó bá ń ṣe bákan àwọn ọkọ̀ yẹn kò ní fún wa láǹfààní kárí àmọ́ gbogbo wa náà lọ́lọ́wọ́n bá rí Ọlọ́run sì máa ń tó ní kálukú wa ń fẹ́ Ọlọ́run bá gbọ́ bùkátà oníkálukú wa al-Fatiha. alhamdulillahi rabbil alamin arrahman arrahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdina as-siratal mustaqim siratal ladhina an'amta alayhim ghayril maghdubi alayhim waladdallin amin subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun alal mursalin walhamdulillahi dákun gbogbo yín ẹ bá wa dá sí ètò yìí o gbogbo ẹ̀yin tẹ́ tí ń bá wa dá sí Ọlọ́run ní jó rẹ̀ yín kò sì ní sú yín aláwọn bùkátà tó pọ̀ kódà ìkan náà àfàwà ìkan Ishaq àwọn náà ní insha Allah àwọn tó bá wa gbìyànjú lórí ọ̀rọ̀ kámẹ́rà Ọlọ́run bá mi ṣe dáadáa fáwọn náà kó sì má gbàgbé wọn àní àwọn náà sì láníyàn kan tí wọ́n ń lé nínú ìgbésí ayé Ọlọ́run jó tètè bọ́ sí mọ́jọ́ dàrú mọ́ wọn lọ́wọ́ àtúbọ̀tán tí wọ́n náà Ọlọ́run jó ní oore nú la hawla wala quwwata illa billah.
yẹn pọ̀ púpọ̀ kò kéré alákùnlé fani lọ́ba ni ó jẹ́.